ìjà kírìmù ló fàjà o. pípẹ́ ń lo kírìmù. rárá o, ó lo kírìmù mi ó lóun ò fún mi lówó ńgbà tí tó bá tán ó sì tán láàrin oṣù kan kò fún mi lówó rárá ní tó fàjà náà. sọmọ pupa ló náà. ọmọ dúdú ló fẹ́ pupa ni. ẹ wá jọ ń lo kírìmù. àwa jọ ń lo àbúrò ẹ̀ náà ló fà àbúrò ẹ̀ tó mú wá látòǹdó òun ló ń lo irú kírìmù tí mò ń lò nígbà tá àbúrò ẹ̀ ṣe wá sí tó lọ. ọmọ Oǹdó ni. ọmọ Oǹdó ni wàá gbọmọ lọ́wọ́ mi ọmọ ọdún 3 ló gbà lọ́wọ́ mi láti bí oṣù 4 kò jẹ́ kí n rí ọmọ yẹn ó wá lọ gbé ọmọ yẹn fún aráàta ní bá mi tọ́jú ọmọ láti bí oṣù 4 dísìn yìí. ọmọ ọdún mélòó ni. ọmọ ọdún 3. àgbà lọ rẹ. àgbà lọ́wọ́ mi kò jẹ́ kí n rí láti ìgbà náà dísìn ó lọ bá wọn ní ìsù pé wọn gbọ́dọ̀ jẹ́ kí n gbé ó sì lọ bá wọn lé eke pé òun gbọ́dọ̀ gbé ọmọ fún mi. àwọn ẹbí rẹ ńkọ́. àwọn kò gbọ́mọ fún fẹ́ bí rẹ ìyá rẹ wà bàbá rẹ sì wà kò gbọ́mọ fún wọn ó dẹ̀ mí gan lẹ́bí kò gbọ́mọ fún mi aláàtà ló lọ gbọ́mọ fún. so ti lọ bá àwọn ẹbí ẹ. mo ti lọ bá bàbá rẹ. kí wọ́n sọ. bàbá kò jẹ́ kí bàbá rẹ rọ̀ sọ ó ní kódà kí nígbà tí bàbá yanjú ọ̀rọ̀ ó ní tí bàbá òun bá dọ̀bálẹ̀ ó lóun ò ní gbọ́ òun ò ní gbà pé kí n ṣàmọ́ lọ ni ó ní pé kí n ṣàmọ́ lọ ni láti ìgbà náà dì sí yìí kò jẹ́ kí n fojú kan ọmọ rárá tọ́. ṣé kìí ṣe kọ́ ká yín pẹ̀lú ọkùnrin mi. kò ká mi pẹ̀lú ọkùnrin mi rárá tọ́. ó dáa kí n lọ fàjà yẹn gan. ìjà kírìmù ló fàjà o. pípẹ́ ń lo kírìmù. rárá o, ó lo kírìmù mi ó lóun ò fún mi lówó ńgbà tí tó bá tán ó sì tán láàrin oṣù kan kò fún mi lówó rárá ní tó fàjà náà. sọmọ pupa ló náà. ọmọ dúdú ló fẹ́ pupa ni. ẹ wá jọ ń lo kírìmù. àwa jọ ń lo àbúrò ẹ̀ náà ló fà àbúrò ẹ̀ tó mú wá látòǹdó òun ló ń lo irú kírìmù tí mò ń lò nígbà tá àbúrò ẹ̀ ṣe wá sí tó lọ. ọmọ Oǹdó ni. ọmọ Oǹdó ni. ó wá gbọ́ ọmọ tí wọ́n bínú rẹ̀. ó gbọ́ ọmọ tí mo bínú rẹ̀. ó lọ gbé fẹ́ lómi. ó lọ gbé fara àtà. ta lára àtà òun. àwọn ṣé kí n dákọ wọn. ẹ dákọ wọn. ìyá màfíìkì bàbá màfíìkì òun ló lọ gbọ́mọ mi fún. màfíìkì. bàbá mùrìṣídà ìyá mùrìṣídà òun ló lọ gbọ́mọ mi fún níkúyẹ̀ òun náà wà. ọgbọ́mọ rẹ lọ. ó gbọ́mọ mi lọ síbẹ̀ ìyá rẹ̀ mọ̀ sí. ó sì mọ̀ pé ọmọ rẹ wà ń bẹ̀. ọmọ mi wà ń bẹ̀ kódà ọmọ mi kò inú ilé tó wà ọmọ mi ò sí láti gbà tó ti gbọ́ láti bí oṣù 4 tó ti jẹ́ kí n fojú. ọmọ ìlú wo ni wọ. ọmọ Ìbàdàn ni. níbo la gbolé yín Ìbàdàn. Amúnigun. kí ló kọ rẹ. Àṣìyàtì. ṣé kìí sàṣọ ọmọ bàbá wa lámúnigun. wọ́n ẹgbẹ́ mẹ́rin wọ́n ságọ̀ Ìbàdàn onídìrí ìwọ́n sápa ó ti bá bí gbọ́mọ rẹ lọ́jẹ́ police station láti mọ ìpàdé. police station wọ́n pè ní police station. wọ́n ń dùrẹ̀ àwọn gánà ní kí lọ sọ secretariat. wọ́n pè. sata láì ṣe ìyàwó fìdí ọ náà ṣé ìwọ ọmọ pé Ọlọ́run o ẹni tí ọmọ rẹ wà ń bẹ yóò mọ̀ pé wèrè ọlọ́mọ ní ọ fọkọ rẹ lẹ̀ ẹni tó ní àyà láti gbọmọ tiẹ̀ sọ́dọ̀ tó gbọmọ lọ́rẹ tóun tọ́jú ọmọ rẹ màfíìsì yóò ti mọ̀ pé wèrè ọlọ́mọ ní ọ tó ọmọ bí ọmọ rẹ wà wọn ò ní sùn bẹ́ẹ̀ gbogbo ọmọ ará àdúgbò náà ni ó sọ pé màfíìsì. Ọbẹ̀ Ata nìyẹn Ọbẹ̀ Ata TV ilẹ̀ wà yìí eléyìí túkà màmá ó wà yà mí ẹ jẹ́ ká jọ wo ohun tó ń ṣẹlẹ̀ lóde let's go there.